ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, Yorùbá tí mẹ́ngbèrè òkun àti Yorùbá tí mẹ́ngbèrè ọ̀sà, gbogbo yín mo kí o. Ọ̀yá ẹ súnmọ́ bí, ẹ yá mi létí ìtọ̀tún ẹ fi tòsí lẹ̀. Ìwọ tó máa pariwo ẹ̀yìn dídùn àbí ìwọ tó máa pariwo àyà dídùn, ẹ̀yin ni mo fẹ́ fún ní sẹ́yìn tàbára ríro àìnídìí. Ẹ lọ tọ́jú igbá ẹ̀yìn ìjàpá, igbá àyà ìjàpá ṣàmọ̀ kó di méjì. Kúlù sọ kòkòrò kúlù sọ yẹn, àwọn ẹlòmíràn ní gúlù sọ, àwọn ẹlòmíràn ní kúlù sọ. Bẹ́yìn bá ti pè bẹ́ẹ̀ ẹ sáti mú kan kúlù sọ ni. Iyekíye ẹ̀wà àkọ́pọ̀ ẹ̀gún papọ̀ mọ́ igbá àyà ìjàpá àti ẹ̀yìn ìjàpá yìí. Ẹ bá ti á gbìyànjú tẹ bàbá ìpẹ́ bá rí bí pa pẹ́pẹ́ ẹ lè gbé fẹ́rọ kẹ́rọ lọ̀ lọ́ọ̀kan. Tẹ́rọ bá ti á lọ̀ tẹ́ kàn dá kòkòrò kúlù sọ yẹn sí ní ẹ tún lọ mọ́ tó kùnà lọ́múlọ́mú. Ẹ wá káńfọ̀ rogodo ohun iyekíye tẹ bá ní ẹ̀gún papọ̀ mọ́ kẹ́ forí ko. Èèyàn mi ẹ̀mí wọ́ra jáká làrá ọ máa rí. Kí ni mo pè é? Jáká òun làrá ọ máa rí. Ó sì jẹ́ nù. Yọ̀yẹ̀ wá kò ní yẹ̀ ẹ́ lẹ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. +2348032983298 +2348032983298. Ẹgbẹ́ akẹ́sì +2348133155111 +2348133155111. Nọ́mbà orílẹ̀-èdè Benin ní +22954651928 +22954651928. Tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Níbo lọ́dọ̀ mi lórílẹ̀-èdè Nàìjíríà? Ọmọ bí ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ìlú Ìkòròdú ni mò ń gbé. Ṣé ń gbọ́ mi yé dáadáa báyìí? Ẹ bá ti dé Ìkòròdú garage, ẹ wọ mọ́tò tí ń lọ sí Báyékú. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street number 50, ẹgbẹ̀lẹ̀ lọ́yà. Níbo lọ́dọ̀ mi lórílẹ̀-èdè Benin? Ẹ bá ti dé Kòtè Dégàkọ̀, níbi tó ń dé tí ń ta mọ́tò, níbi ẹ̀yìn ọjà Dégàkọ̀, mi lọ́dọ̀ mi, bí àwọn tó ń ta àǹtẹ̀kẹ́, bẹ́ẹ̀ ni o. Títí Dìmáàṣì tí ń bọ̀ wá, á pàdé ara wa lórílẹ̀-èdè Benin. Ẹ̀yin ará Abidjan, ẹ kú ojú lọ́nà. Títí oṣù kẹsàn-án, á pàdé ara wa ní Sódèsì Makassi Àbòbò, bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ní orílẹ̀-èdè Côte d'Ivoire. Ó sì jẹ́ nù. Yọ̀yẹ̀ wá o, kò ní yẹ̀ ẹ́ lẹ́. Ohun tá a fẹ́ Ọlọ́run ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run kò lè jìnnà sí wa. Ire o, ire kàpìtì. Ẹ má tí ì lọ, ọkẹ́ yọkan.